What the heck is going on? Answer it! Oh my God! You're just going to walk out on me? Leave me alone! To an automatic voice message system. At the tone, please record your message. When you have finished recording, you may hang up or press 1 for more options. Hausa Radio Faransa tare da ni Hauwa Kai. Finally, after the quarantine, you don't finally release. Ìmọ̀rẹ́ bàbá Olódùmarè ọba tó dá afẹ́fẹ́ ọba tó dòru ọba tó dá òṣùpá tí ò fi bì kankan kúnra wọn. Ẹgbọ́n náà ta lè níyàn tó sọ pé òṣọ́ lọ́hùn. Èèyàn lásán. Ta lè níyàn tó sọ pé òṣọ́ lọ́hùn. Èèyàn lásán.